Yorùbá ṣé nítorí pé kò sí Sunday Igboho nílé ó mà ṣe o torí pé kò sí Sunday Igboho nílé ni gbogbo yín wá dákẹ́ rẹ́rẹ́ ẹ dákẹ́ jẹ́jẹ́ ẹ sọ̀rọ̀ mọ́ oníkálukú yín mà dákẹ́ nísìnyí so ó mà ṣe pé Sunday Igboho mà sí nílé gbogbo yín wá dákẹ́ wọ́n ti ń wọ̀lú padà o wọ́n ti ń wọ̀lú padà àwọn Fúlàní apààyàn tí à ń sọ yìí wọ́n ti ń wọ̀lú padà wọ́n ti ń wọ South padà wọ́n ti ń hàǹgì ara wọn káàkiri wọ́n ti ń wọ gbogbo ilẹ̀ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá náà wọ̀ sí báyìí wọ́n ti wà lọ́yọ̀ state ẹ má gbàgbé o ìgangan tá à ń pariwo níjọ́ kìíní ọjọ́ sí àwọn Fúlàní ti ń wọ bẹ̀ Ìbàdàn sí ọ̀nà Abẹ́òkúta inú igbó tó wà ń bẹ̀ àwọn Fúlàní nílé bẹ̀ wọ́n ti ń wọ bẹ̀ ẹ má gbàgbé sẹ́ńtórí pé Ìgbòho tí ò sí lé níbo lẹ́yìn Yorùbá wà ẹ sùn ni ṣẹ́ gbàgbé ni abẹ́sùn gbogbo yín mà ti sùn ń sa eré láti sáré ṣiṣẹ́ tó fẹ́ ṣe kó tó di pé olórí wọn kò ń bẹ̀ kó tó di pé bàbá wọn kò ń bẹ̀ eré tí gbogbo wọn sá káàkiri nìyẹn wọ́n hàǹgì ara wọn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ take over gbogbo ibi tó yẹ ká take over kó tó di pé olórí wọn kò ń bẹ̀ níbo lẹ́yìn Yorùbá wà ṣe fẹ́ máa sùn ni. ẹ má gbàgbé Edo State láìpẹ́ yìí wọ́n ti lọ yan ọba kan níbẹ̀ táwọn ará Edo yarí wọ́n láwọn ò gbà eré tí gbogbo wọn sá ni pé ìwọ̀nba ọdún kan àtọ̀sùn bíi mélòó kan tó kù tí olórí wọn tí bàbá wọn tó máa fi kúrò níbẹ̀ àwọn gbọ́dọ̀ take over gbogbo ibi táwọn fẹ́ take over ni. àmọ́ ẹ̀yin Yorùbá ẹ ti sùn ẹ ti gbàgbé ara yín ẹ lọ wo Ìbàdàn nínú Ìbàdàn ẹ wo estate tó wà ń bẹ̀ ẹ lọ wo Olúyọ̀lé estate ẹ kúrò níbi Olúyọ̀lé estate yẹn ẹ máa lọ sọ́nà Abẹ́òkúta ọ̀nà Abẹ́òkúta tó líǹkì mọ́ Ìbàdàn láti Ìbàdàn sọ́nà Abẹ́òkúta tó máa ń gbà bẹ̀ wọlé wọ́n wà níbẹ̀ ikú náà ń gbọ́ lójoojúmọ́ ojoojúmọ́ ni wọ́n ń pààyàn kò sí aláàánú mọ́ wọ́n kàn ń pààyàn lójoojúmọ́ ni ẹ gbọ́ nǹkan tí àfáà yìí tó sọ nípa ọ̀rọ̀ olórí wa nípa àwọn gọ́fúnà wa tí wọ́n lajú kalẹ̀ tí wọ́n ranjú kalẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ẹ gbọ́ ń patán sọ ẹ gbọ́ ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ náà. His Excellency, the President of the Federal Republic of Nigeria, you have failed us. We have your video telling Nigerians that the military is capable. Our military is capable. It has all the requirements to tackle this insurgency. And if you are voted into power, you are going to make sure that happens in a short time. You have given 4 years an addition. Yet, people are dying like fowls. ó mà ṣe o gbogbo wa lajúlẹ̀ tàlùbọ̀ wọnú ojú náà ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú nísìnyí báyìí ẹ wá ní pé Sunday Igboho ò ní jà ẹni kò ní dìde ó máa jà torí pé ìjọba tó ń bẹ níbẹ̀ ìjọba ẹlẹ́yàmẹ̀yà ara ti ẹ̀ nìkan ni ìjọba fámílì ara rẹ̀ nìkan ni ẹ wá ní kò ní jà ẹ̀yin ìjọba ojú tì mí ojú gbà mí tì fún gbogbo yín gbogbo ẹ̀yin ìjọba pátápátá lójú gbà mí tì fún yín pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà nínú ìjọba ẹ̀yin tẹ́ wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá Lai Mohammed mọ́lẹ́wà a máa ti gbóhùn Lai Mohammed tipẹ́ a ti gbọ́ bàbá Lai Mohammed a ti gbọ́ tipẹ́ níbo lẹ́wà ojú ń tì wá fún yín nísìnyí báyìí bàbá yìí ẹ lajú kalẹ̀ àwọn ti capture Sunday Igboho wọ́n ti capture Nnamdi Kanu kí ló dé tí ìjọba tó nira fún ìjọba láti capture Boko Haram kí ló dé tó nira fún ìjọba láti capture àwọn bandits kí ló dé fún ìjọba láti capture gbogbo àwọn tí wọ́n mú àwọn èèyàn káàkiri lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn bandits wọ́n wọnú military base lọ ẹ wo iye military tán pa military méjì náà pa níbẹ̀ nǹkan kò sì ṣẹlẹ̀ ìjọba ò dẹ̀ rí wọn mú àwọn bandits wọ́n ń ṣe gbogbo nǹkan tó wù wọ́n káàkiri wọ́n ń pààyàn bó ṣe wù wọ́n ń wọ̀lú káàkiri wọ́n ń pa wọ́n ń gbé àwọn ọmọ wọn dẹ̀ ń béèrè ransom lọ́wọ́ gbogbo yín ìjọba ẹ̀ mọ̀ rí kọ̀ọ̀kan sí bàbá wa Lai Mohammed ẹ̀ jáde gbogbo ẹ̀yin ìjọba tẹ́ pera ní eré ìjọba ẹ̀ jáde kẹrí kankan sọ sórí ọ̀rọ̀ yẹn ẹ̀ dákẹ́ jẹ́jẹ́ ẹ̀ ń wò pé òdodo ọ̀rọ̀ ní tẹ̀sí bẹ́ẹ̀ sì ni irọ́ ni ikú ń lọ ní Nàìjíríà lọ́tún lósì Nàìjíríà wà á fara rọ mọ́ everybody ló ń para wọn everybody ló ń pa anybody tó bá wà lájò ò lè wálé wọn á pa Nàìjíríà ti kúrò nílùú Nàìjíríà ṣe lu Nàìjíríà ń sì mọ́ wọ́n ń pa wá Nàìjíríà ò fara rọ mọ́ ebi ó ń pa àwọn èèyàn ní Nàìjíríà àti jẹun fún Nàìjíríà ti difficult ń sìn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òṣìṣẹ́ gan òrọ́ náà lọ́mọ́ ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Nàìjíríà kò sẹ́nibọ́dì tó ní ìfọ̀kànbalẹ̀ láti gbé Nàìjíríà mọ́
ẹni tó bá lóun nífọ̀kànbalẹ̀ láti gbé nàìjíríà chéjì díẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ nífọ̀kànbalẹ̀ òun gan ò nífọ̀kànbalẹ̀ torí pé àwọn tẹ́bi bá ń pa tán bá ya lù òun gan ó sá lọ. ìyà ń jẹ wọ́n àwọn bandits tó ń pààyàn káàkiri gbogbo nàìjíríà gbogbo 36 state nàìjíríà rí kankan sí fún wọn ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì. Boko Haram tẹ́ ń jà lé lórí láti jọjọ́ rí kankan sí fún wọn rí wọn mú láti jọjọ́ yìí o dẹ̀ ń rí ibi táwọn bandits yẹn wà rí kankan sí pẹ̀lú wọn rí ibi táwọn Boko Haram wà ń lọ síbẹ̀ ń bá wọn sọ̀rọ̀ lọ́tún lósì rí kankan sí fún wọn rí kan mú báyìí pé tó ìwọ ni Boko Haram tẹ́ ń dà ẹ̀yin lẹ́ ń dà lóru rí kankan sí fún wọn dúró Ìgbòho lẹ́ ń lé láti mú káàkiri kódà mo gbọ́ pé wọ́n lè fẹ́ declare Ìgbòho as a terrorist bẹ́ẹ̀ sì fẹ́ declare Nnamdi Kanu náà terrorist ṣé Ìgbòho ló yẹ kẹ́ declare ní terrorist ni àbáwọn bandits tó ń pààyàn wo iye àwọn èèyàn tí bandits ti pa ní Nàìjíríà wo iye owó táwọn bandits ti gbà lọ́wọ́ Nàìjíríà wo iye èèyàn táwọn Boko Haram ti pa ní Nàìjíríà declare gbogbo àwọn ilé ní terrorist pàápàá jùlọ àwọn kan dìde nínú àwọn bandits yẹn àwọn Boko Haram yẹn wọ́n láwọn submit nǹkan ogun àwọn wọ́n láwọn ò ṣe mọ́ wọ́n hand over everything fún gọ́ọ̀mẹ̀ntì àwọn tó hand over fún gọ́ọ̀mẹ̀ntì ìjọ kejì wọ́n àtúntí gbọ́pọ́ tí ń pààyàn ìgbà wo ni wọ́n hand over gbogbo nǹkan tó wà lọ́wọ́ wọn ìgbà wo náà hand over páwọn ò ṣe mọ́ páwọn surrender ìgbà wo ni wọ́n hand over kò pẹ́ tí wọ́n hand over ara wọn fún gọ́ọ̀mẹ̀ntì pé àwọn ti surrender kò pẹ́ ni wọ́n wọ NDA military base tán lọ pààyàn níbẹ̀ kò pẹ́ náà tún lọ kó àwọn ẹlòmíì nínú church kò pẹ́ náà lọ kó àwọn muslim míì láìpẹ́ yìí náà ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa ẹ̀yin lórí wa president wa gbogbo àwọn Boko Haram tó ti pààyàn wo iye àwọn èèyàn tí Boko Haram ti pa nínú mosque nínú church wo iye àwọn èèyàn tó ti kó wọ́n wá surrender ara wọn wá kó wọn sínú military again kó ọ̀tá sínú àṣírí Nàìjíríà ẹnìkan join military wá fún gbogbo wọn lásọ àwọn ọ̀tá Nàìjíríà àwọn tó ń pààyàn àwọn ọ̀dájú tó ń bẹ nínú Islam torí mo mọ̀ pé president wa muslim ló náà so ń bẹ nínú Islam pé ẹni tó bá pààyàn kẹtùn máa fi sáyè ni lọ wo European country gbogbo Europe country anybody tó bá ti pààyàn rí kò tún débi nǹkan gọ́ọ̀mẹ̀ntì mọ́ láyé wọn ò ní jẹ́ kó débi nǹkan gọ́ọ̀mẹ̀ntì even gan ni tó bá jalè rí kò gbọ́dọ̀ join military kò gbọ́dọ̀ join police even gan security gan kò gbọ́dọ̀ join ẹ̀ tó bá jalè tó jí nǹkan rí tó wà nínú rẹ́kọ̀dù ẹ̀ ká má sọ pé àwọn tó pààyàn àwọn tó ń da ìlú rú àwọn eléyìí wọ́n ń da ìlú rú ni o wọ́n ń da Nàìjíríà rú tí Nàìjíríà ò lè sùn wọ́n láwọn surrender wọ́n surrender ara wọn dẹ̀ kó wọn the next thing ṣe kó wọn sí military ó ti yé gbogbo àwọn Nàìjíríà pé fẹ́ take over Nàìjíríà lọ́wọ́ gbogbo àwọn tó ní Nàìjíríà fẹ́ gbélé àwọn military lọ́wọ́ ni torí pé tó bá yá amarẹ́ nìkan nínú wọn tó máa dìde tó máa take over gẹ́gẹ́ bí tó ṣẹlẹ̀ ní Taliban gbogbo àwọn Boko Haram tẹ́ kó síbẹ̀ yẹn in future ẹ jẹ́ ká máa wo 10 years to 15 years lónìí báyìí àwọn náà máa take over wọ́n máa claim wọ́n máa practice coup kan wọ́n dẹ̀ máa win coup yẹn tó bá win coup yẹn wọ́n máa take over Nàìjíríà àwọn Boko Haram lè máa gbọ́ pé wọ́n ti di kíní ó ti ṣẹlẹ̀ náà tẹ́ bá wo gbogbo àwọn nọ́ọ̀tì yẹn náà àwọn former Boko Haram àwọn tó dá wàhálà ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà wà nínú gọ́ọ̀mẹ̀ntì tá a wà yìí o òun ló fà tí Nàìjíríà fi ń dàrú everywhere lójoojúmọ́ everyday ní Nàìjíríà fi ń dàrú tó fà nìyẹn torí pé àwọn ọ̀dájú àwọn Boko Haram tó surrender níjọ́ kìíní ọjọ́ sí wọ́n ti win election ní north wọ́n dẹ̀ ti wọnú cabinet wọ́n ti di governor ìmíì ti di honourable nínú wọn wá níwọ̀n ní sponsor wọn wá ní Nàìjíríà máa balance president wa you sleep you forget yourself ó ti sùn ó ti gbàgbé president ti gbàgbé president wa ò claim pé ẹ̀mí ọlọ́ngàn máa béèrè lọ́wọ́ òun president wa kò tiẹ̀ believe pé bóyá gbogbo tá a bá ṣe láyé ọwọ́ president náà máa ti béèrè Nàìjíríà ò rọrùn mọ́ everybody ẹ̀rù ń bá everybody láti wálé everybody fẹ́ sá kúrò ní Nàìjíríà everybody ò rọ́nà lọ́mọ Nàìjíríà ò rọgbọ mo fi pé gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní tẹ́ wà ní cabinet government ẹ̀yin tẹ́ pera yín ní senators ẹ̀yin tẹ́ pera yín honorable jáde ní ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ nílùú ni ikú ṣẹlẹ̀ nílùú àwọn èèyàn ń kú gan nílùú ìyà ń jẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Nàìjíríà a ti kẹran mẹ́rò ní Nàìjíríà wàhálà ti dé ní Nàìjíríà àfi kí Ọlọ́run kó gbà wá àfi kí Ọlọ́run kó gbà wá ní Nàìjíríà àwọn Fúlàní ṣe tiwọn lọ́tọ̀
gbogbo ẹ̀yin gọ́vnà Yorùbá ẹ̀yin náà lajú kalẹ̀ ẹ̀yin náà ṣe ti lọ́tọ̀ ìyà ń jẹ gbogbo àwọn Yorùbá lè defend Yorùbá rárá gbogbo yín wà quiet ẹnì kankan nú yín ò lè sọ̀rọ̀ ẹ dákẹ́ jẹ́jẹ́ ẹni kálukú yín wò ẹ sì bẹ̀rù Ọlọ́run ọba gbogbo ohun tá a bá ṣe pátápátá láyé ìjọkànjọkàn la máa filẹ̀ a máa gbọ̀run lẹ̀ a máa fi gbogbo nǹkan wọ̀nyí lẹ̀ ó dọ̀run ilé ayé yìí ó lágbára president wa ó lajúlẹ̀ wọ́n dẹ̀ ń para wọn ní Nàìjíríà president wa ò rí kankan ṣe àtàwọn tó pera wọn ní bàbá Nàìjíríà gbogbo wọn dákẹ́ wọ́n dẹ̀ ń pariwo ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ gbogbo ẹ̀ tí ẹ̀ ń pera yín ló ní ìṣẹ̀ṣe àwọn àkàràbá oúnjẹ tẹ́ ń kó káàkiri ẹ̀ ṣé kò ṣiṣẹ́ ni ṣe bẹ́ẹ̀ lẹ́ lóyin ẹ kàn máa ń pariwo káàkiri síta ni ẹ má gbàgbé o àwọn FúlàníEshran tó ń pààyàn àwọn Fúlàní apààyàn wọ́n ti wà nílẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá káàkiri tẹ bá lọ gbà wọ́n láyè gbogbo ẹ̀yin tẹ wà nílẹ̀ ilẹ̀ Yorùbá ẹ má gbẹ ẹnìkankan láyè nínú wọn tẹ bá gbà wọ́n láyè àti lé wọn jáde kò rọrùn mọ́ o ire o.